ọ̀dà ọ̀rọ̀ rẹ yé mi ṣùgbọ́n wọ́n ní bó bá rú ni lójú á sì gbilẹ̀ léèrè. tó ẹ̀yin bàbá mi ọ̀rọ̀ kan yín o. Ifá olókun asọ̀rọ̀ dayọ̀ ẹlẹ́rìí ìpín àtúrẹ́ni tí ò sunwọ̀n ṣe. Kí ló ti pókọ ọmọ náà àtòkọ ìyá rẹ̀? Àdùnní ló kọ rẹ̀, Rọ́mọkẹ́ sì ló kọ ìyá rẹ̀. bẹ́ẹ̀ ni sà, Àdùnní lorúkọ ẹ̀. Àdùnní tó Ifá olókun asọ̀rọ̀ dayọ̀ ẹlẹ́rìí ìpín kò ti gbọ́n tán wí o. wọ́n ní Àdùnní lorúkọ ọmọ náà. Àdùnní ọmọ Rọ́mọkẹ́. má fi rí péré má fi rí pébí má fi lòlò fọ́ wọn. bọ́ bá ti rí gan-an ni o wí o, torí bẹ́jà bá sọ lómi àrílẹ̀ omi bí kọ̀ǹkọ̀ bá sọ àrílẹ̀ odò. làáhàn mi báyìí ní bàtà ké ló tù fẹ̀. ọ̀yẹ̀là bá a bá fẹ́ mọ lójú àríran ọ̀yẹ̀là. tó ẹ ṣeun bàbá mi o, ẹ ṣeun mo dúpẹ́ o, ẹ ṣeun o. ẹ dákun o, bàbá ní pe awo lékè tá à ní pe ọ̀pẹ̀lẹ̀ lọ́dàlẹ̀. ó kọ ọmọ tẹ́ ẹ fún mi àtòkọ ìyá rẹ̀ kò jọra wọn, kò papọ̀. torí tí Ifá fi ń yé mi ni wípé ó kọ ìyá rẹ̀ tẹ́ ẹ fún mi yìí kò dàbí ẹni wípé ẹ̀jẹ̀ kankan ń bẹ láàrin wọn. kò sí nǹkan kan tó dàbí ẹ̀jẹ̀ bí láàrin àwọn méjèèjì. nǹkan tí mò ń sọ ni pé kò dàbí ẹni wípé ó kọ tẹ́ ẹ fún mi ó kọ ìyá òun kò dàbí ẹni pé òun ló bímọ. ẹ wá dákun ẹ̀yin méjèèjì ẹ rò láàrin ara yín, ẹ mọ̀ fún Ifá ní igbó dídí sán bó bá ṣe jẹ́ gan-an ni kẹ́ ẹ wí. òkú ìfarapamọ́ fẹ́ni tí ó wẹ̀ ẹ́. ẹ ń wora yín lójú. ọ̀dà ẹ jẹ́ ń sọ tí ò yé yín, ẹ jẹ́ ń sọ fún yín. ṣé ẹ rí ọmọ tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ yìí? ewu ńlá ń bẹ lórí ọmọ náà. késekése òun lẹ́sì rí o. kàsàkàsà ń bọ̀ lọ́nà bẹ́ẹ̀ á sì mọ̀ kàsàkàsà bàbá késekése. ilé ikú la ti jẹ́ wárùn o. bẹ́ẹ̀ bá fẹ́ kọ́mọ náà gbádùn tẹ́ ẹ sì fẹ́ kára rẹ̀ ó yá tẹ́ ẹ sì fẹ́ kọ́mọ náà gbé ayé. tọ́rọ́mọ tí mò ń wò yìí ó kù díẹ̀ ó papòdà o. ariwo tẹ́ ẹ ló pa lójú àlá, ariwo tẹ́ ẹ ló pa lójú oorun. àpẹẹrẹ ikú òun ni wọ́n fi hàn o. bàbá ikú bíi ti báwo? ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó ọmọ mi kú. màámi. bàbá Ifá lérè, Ifá òkúrọ̀, Ifá jánà, ó kọ ìyá ọmọ tá a fún yín. kì í sóun gangan ló dẹ̀jẹ̀ ládùnní lórí. ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀ lọ́jọ́ tó pẹ́. bó ló ti ṣẹlẹ̀ gan-an? ní bí ọdún 9 sẹ́yìn mo wà nínú mọ́tò takisí. inú sáà ń lọ mi, ó ṣe mí bí ẹni fẹ́ yàgbẹ́. mo bá ní kí dírẹ́fà dúró ná kó jẹ́ ń dúró lẹ́gbẹ̀ẹ́ gbogbo kí n sáré ṣe gá. bó mo ti lè yàgbẹ́ ààyìn o. àbírùgbẹ́ líle wà lélẹ̀. ara sì wá tù mí, ara mi sì balẹ̀ wọ̀. àbírùgbẹ́ àfinisẹ̀ sí ń wò rèé. wọn ọmọ kọ́ ní gbọ́n ni. mo sárìn síwájú díẹ̀, mo lọ ibi tí mo ti ń gbóhùn ọmọ náà. nígbà mo sì débi ọmọ náà wà, mo gbé e. nígbà mo kọ́kọ́ gbé e, mo ti rò pé bóyá kí n máa gbé lọlé àwọn aláìníyá àti bàbá. àmọ́ ọmọ mi rèé àti ìyàwó rẹ̀ ó ti pẹ́ tó ti ń bẹ Ọlọ́run fọ́mọ. bí mo ṣe kú ròónù pé kí n kú gbé fún ọ kọ́lọ́run tó dáwọn náà lò. Yorùbá náà sá ló sọ wípé orí ọmọ ní pọ̀ ọmọ wáyé. lásìgbà náà wọ́n sì ti ń tọ́jú ọmọ náà dáadáa. ó túmọ̀ sí pé ẹ̀yin lẹ sọ lórúkọ. màámi ló fún lórúkọ, màámi ló fún ládùnní. bẹ́ẹ̀ ni èmi mo sọ ládùnní, ó kọ ara mi mo fún. ọ̀dà nígbà tó òótọ́ ti fojú hàn lórí ọ̀rọ̀ ọmọ yìí, ẹ jẹ́ wọn aṣọ kúlẹ̀kúlẹ̀ tí ń dọmọ yìí láàmú gan-an fún yín. ṣé ẹ rí ọmọ yìí gan-an fúnra lára rẹ̀? alágbára ọmọ ni. ara àwọn ọmọ tí Yorùbá ń pè ní eléré ọmọ òun lọmọ náà.
ọmọ eléré ṣé àwọn ọmọ èmèrè kọ́ nìyẹn ni. bẹ́ẹ̀ ni ẹ lè pè wọ́n ní èmèrè ọmọ. àdéhùn tó sì bá wọn dá kó tó wáyé ni pé òun ó padà sọ́dọ̀ wọn, ṣùgbọ́n ó dìgbà tó bá tó pé ọmọ ọdún mẹ́wàá gẹ́rẹ́gẹ́. ṣé ẹ wá rí ti àlákàlà tẹ́ ẹ ní máa ń làwọn àti ariwo tẹ́ ẹ ló pa níbi ọ̀sẹ̀ kan sẹ́yìn, nǹkan abàmì kan ní máa ń yọ sí i níbi tẹ́ ẹ fi sí. kódà bí ń bẹ lọ́dọ̀ yín náà, òun nìkan ní ó máa rí nǹkan abàmì yìí, ẹ̀yin ò lè rí i. nǹkan abàmì yìí sì sọ fún wípé aláhùn fọ̀n báyìí ní ti pẹ́pẹ́yẹ. Àdùnní, gbogbo ohun tó bá rí kò gbọ́dọ̀ wí, bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ rò. èyí ló fà á tọmọ òun ò fi lè sọ̀rọ̀ mọ́, torí tó bá sọ̀rọ̀ yóò sọ nítorí lójú oorun àti lójú ayé, yóò sọ gbogbo ẹ̀ fún yín. ó ti yé yín báwọn. ní ìtẹ̀síwájú, ìdí tí nǹkan abàmì yìí fi wá ń yọ sí gangan ni wípé ń wá rán Àdùnní létí kọ́ mọ́ gbáradì o, àsìkò tó dá bóun ó padà sọ́dọ̀ wọn, àsìkò náà ti ń tó bọ̀. ń wá rán létí nù kọ́ mọ́ gbáradì, àsìkò tí ó fàyè lẹ̀. bẹ́ẹ̀ bá wá kọ̀ tẹ́ tètè sáré, bẹ́ẹ̀ bá kọ̀ tẹ́ tètè wá nǹkan ṣe sí i, bọ́mọ yìí bá pé ọmọ ọdún mẹ́wàá gẹ́rẹ́gẹ́ yóò fàyè lẹ̀ o. mo gbé mo dáràn màámi. tí ẹ ní sùúrù náà. ìfalérè ẹ dákun ń gbọ́rọ̀ tí wàá rí báyìí, kí lọ́nà àbáyọ? ọmọ yìí ò gbọ́dọ̀ kú. látìgbà tí mo ti gbé fọ́mọ mi àti ìyàwó rẹ̀, àtìgbà ló ti jẹ́ nǹkan dùnnú àtayọ̀ fún ọ méjèèjì. ẹ dákun ẹ ṣàánú wa, ẹ bá wa wá nǹkan ṣe sí i. Àdùnní ò gbọ́dọ̀ kú. bàbá ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run, mo fọlọ́run bẹ̀ yín, ẹ ṣàánú mi, ẹ bá mi gba Àdùnní là. láti bí ọdún 10 sí ọdún 11 tí èmi àti ìyàwó mi ti fẹ́ra wa, àti ìgbọ́ pa àti ìgbọ́ po títí di mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. ìyàwó mi ò tí ì finú ṣoyún débi pé yóò fẹ̀yìn gbọ́mọ pọ̀n. Àdùnní yìí nìkan ṣoṣo òun la ní, òun ni ìdùnnú wa, òun láyọ̀ wa, òun lọ́lá tá a fi ń mínú ilé. ẹ dákun bàbá, ẹ ṣàánú wa, ẹ má jádùn ní okú. gbogbo ń tẹ́ wí pátá mo gbọ́, ṣùgbọ́n mò ń bọ̀, ẹ dúró dè mí ààyè, ẹ jẹ́ ń wọlé agbára náà, ẹ jẹ́ ń ṣàwọn ìwádìí kan sí méjì náà, gbogbo bó bá ṣe jẹ́ ń jẹ́ mọ̀. kódà àádùn. ọ̀sán já ọ̀run dọ̀pá, ètè ò sí mọ́ eyín dìsáná, orí ò sí mọ́ etí dàkó láàgì. àyùn lọ àyùn bọ̀, òun lọ́wọ́ yẹnu, àtẹ̀pẹ́ báyìí òun lẹ́sẹ̀ tẹ̀nà, ẹrù ìpòsùká ẹlẹ́rù lẹ́rù pa. tó ẹ̀yin ìyá mi, mo tún wá sáde yín o, Ifá olókun asọ̀rọ̀ dayọ̀, mo tún wá sáde ọ́ o, ẹ má jojú ó tì mí o, ẹjọ́ ojú mi ṣe. wọ́n ní bẹ́jà ńlá bá sọ àrílẹ̀ omi, bí kọ̀ǹkọ̀ bá sọ àrílẹ̀ odò, làáhàn mi báyìí ní bàtà ké ló tù fẹ̀. tó ọ̀rọ̀ Àdùnní ló gbé mi wá o. Àdùnní ọmọ tí ń bẹ ń dùbúlẹ̀ àìsàn tí ò lè sọ̀rọ̀ mọ́. èé ti rí, èé ti ṣe, kí n tó rí lẹ ti rí, kí n tó mọ̀ lẹ ti mọ̀. ẹ̀yin lọ̀mọ̀ràn tí mo yún nú gbénú karahun. mo júbà lára, mo júbà jèrò, mo júbà ọ̀ràngún léèlá. ẹ dákun ẹ tì ń lẹ́yìn, ìgbà ọmọlé ní fọwọ́ ti lé, ìgbà aláǹgbá ní fẹsẹ̀ tì gírì. ẹ tì ń lẹ́yìn, ẹ má jẹ́ ohun mi. kí ni ṣíṣe, kí lọ́nà àbáyọ gan-an tára ọmọ yóò fi yá, tí òfin ní sánkú mọ́ máwọn òbí rẹ̀ lójú? kí ni ṣíṣe? ẹ là hàn mí. wọ́n ní làhàn mi bá bàtà ké ló tù fẹ́, kóṣẹ́kóṣẹ́ bá ń tì lákọ̀ọ́sẹ̀, ìràwé ò ní dájọ́ lẹ̀ kó sùnà. ọ̀yẹ̀là ọ̀yẹ̀là, bá a bá fẹ́ mọ lójú aríran, ọ̀yẹ̀là. ọ̀já ọ̀já Àdùnní. tó ẹ̀yin gbarúmọlẹ̀ ẹ ṣé o, ẹ̀yin ìyá mi ẹ ṣé o,
Àṣàkẹ́ Àlàkẹ́, arógbá aṣọ má balẹ̀, ẹ ṣé mo dúpẹ́ o. Màámi, ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ó ní ọ̀dọ̀ pòfẹ́sọ̀ kan tí mo lọ nìbàdàn, and nǹkan tí bàbá Ifálérè sọ yìí gangan ó fẹ́ jọ nǹkan tí pòfẹ́sọ̀ yẹn ó fẹ́ jọ nǹkan tó sọ fún mi, ṣùgbọ́n mo bínú kù lọ́dọ̀ ẹ̀ ni torí mi ò gbà wọ́n gbọ́. a ti mọ Fálérè ní ìsìn ilẹ̀ ta sí, kò sì parọ́ fún arí. Mo ti gbàgbọ́ báyìí màámi o, ṣùgbọ́n ṣé wọ́n á ràn wá lọ́wọ́ ṣá? Ọlọ́run lò fún wa. Fálérè náà ní bọ̀. Ẹ káàbọ̀ bàbá. Ẹ ṣeun o, Ifá ó gbè yín. Bàbá ẹ káàbọ̀, báwo wá ni sà? ṣé ṣọ́nà àbáyọ wà sà? Mo kí yín, Ifá ní ṣe yín pẹ̀lẹ́, ọ̀nà àbáyọ wà. Ọlọ́run ṣeun. Bàbá, kí lọ́nà àbáyọ? Ṣùgbọ́n náà àbáyọ tó wá wà yìí ó kù sọ́wọ́ yín. Bẹ́ẹ̀ bá lè ṣe é, ara Àdùnní ó yá, Àdùnní ó sì sọ̀rọ̀, Àdùnní ò sì ní sánkú mọ́ yín lójúmọ́. Tọ́, bó o lẹ́ ti rí ìyá tó dẹ̀jẹ̀ lé Àdùnní lórí, ọ̀já tó fi pọn Àdùnní ní kékeré, ọ̀já yìí la lò. Bá a bá ti rí ìyá tó da ẹ̀jẹ̀ lé Àdùnní lórí, òun àtàdùnní wọn ò fojú kanra báyìí. Òun ni ó wàá gbé Àdùnní pọ̀n ní gọ̀lọ̀tọ̀ bó ti tó náà. Ọ̀já òun ni ó wàá fi so Àdùnní mọ́ ara rẹ̀. Ibi tá ti parí iṣẹ́ nù. Ṣùgbọ́n kẹ́bọ ó lè fín, kẹ́bọ ó lè dà, kẹ́bọ ó lè bá àdájù lé ọ̀run. Á pèsè ẹbọ kàǹkà èyí tí kagún láyà. Á pèsè rẹ̀. Ìyá Àdùnní yóò wá gbé ẹbọ yìí tọmọtọmọ lẹ́yìn, yóò gbé lọ sí odò tí ń sàn. Bá a bá ti rí yín ṣe àbùṣebùṣe, àwọn ẹgbẹ́ Àdùnní tó ń gbìyànjú àti mú Àdùnní padà sọ́dọ̀ wọn ńgbọ̀ bá pọ́mọ ọdún 10, wọ́n dẹ̀yìn lẹ́yìn Àdùnní. Ara Àdùnní náà ó sì yá, yóò sọ̀rọ̀. Wọ́n tún dé. Ìdí tí mi fi fẹ́ wá sọ́dọ̀ àwọn babaláwo lélẹ̀. Bàbá, ó dàbí pọ̀rọ̀ ta sọ fún yín tẹ́lẹ̀, ó dàbí pé kò yé yín. Nǹkan tí màmí sọ ni pé ìgbà táwọn wọnú igbó yẹn, àwọn gbóhùn ọmọ yẹn nú igbó, àwọn dẹ̀ gbé wálé. Bẹ́ẹ̀ ni Fálérè, bó ti ṣẹlẹ̀ gan-an nù. Àmì ní gbọ́ ọmọ jù nú igbó. Bó o láti wá rí iye ọmọ ká mọ́ tí èso tó já. Ẹ má fi nù mí mọ̀mọ́ jẹ. Gbogbo ń tẹ́ ẹ ti sọ láti ilẹ̀ pátá mo gbọ́, ó sì yé mi. Kódà ṣé ẹ tún fẹ́ gbọ́? Bá a ti ń sọ̀rọ̀ yìí, ìyá Àdùnní gangan fúnra lára rẹ̀, òun náà ń bẹ́ńbi títí ń kojú ìṣòro ńlá tí ó sì lè bọ́ ńbẹ̀ láéláé. ń bẹ́ńbi títí ń kojú rẹ̀ lọ. Ọ̀run kan lòun àtàdùnní ti jọ wá, ẹ̀jẹ̀ kan náà ní ń bẹ lára wọn. Wọn ò sì gbọ́dọ̀ yára wọn. Ó dìgbà tí Àdùnní bá tó pé ọmọ ọdún 25 gbáko, tí Àdùnní ti tó àsìkò tó yẹ kó relé ọkọ, ìgbà gan-an ni tó dè wọ́n pọ̀ tí ó lè tú wọn ká, tó ní kálukú sì sílé ayé rẹ̀ bí ó bá wù. Ṣùgbọ́n ní kété tí Àdùnní bí, tọmọ ò tí ì ju bí ọmọ oṣù díẹ̀ lọ lọ́wọ́ rẹ̀, tó sì gbé tó jù ú nú igbó, àtìgbà gan-an lòun náà ti kó ń tiẹ̀. Bó ti wá, kò lè gbọ́ pá, kò lè gbọ́ po. Kódà kó lọ lé ọkọ ọgbọ̀n, kó lọ lé ọkọ ọgọ́fà, títí tí ẹ jáde láyé, kò lè bímọ. Bàbá Ifálérè, ẹ dákun ẹ bá wọ́nà àbáyọ mi. Àmọ́ obìnrin tó dẹ̀jẹ̀ ládùnní lórí, kò sí bá ti fẹ́ wá rí. Ọ̀dà, ọ̀nà àbáyọ míì náà tún wà. A lè pe ẹlẹ́dàá ìyá Àdùnní, á pè wáyà yín. Bá a bá sì ti pè dé, gbogbo iṣẹ́ tá a bá fẹ́ ràn, a lè ràn. Ṣùgbọ́n bá a bá pè é, tá a sì ránṣẹ́ tó jẹ́, aburú ńlá kan ó ṣẹlẹ̀ sí o. Ní kété tó bá ti jíṣẹ́ tá a rán tán, ẹ̀yà ara rẹ̀ ò ní pé mọ́ o. Yálà kó fọ́ lójú, tàbí kó di létí, tàbí kó ya wèrè. Aburú kan ṣá ṣẹlẹ̀ sí ẹni tí mo mọ̀ nù. N bá lè sọ èyí pàtó tí ó ṣẹlẹ̀ sí. Kí ni mo ṣe fọ́lọ́run? Wá ìtọ́lọ́run ṣe kúkú gbẹ̀mí mi gan sef. Kó kúkú mú mi sọ́dọ̀.
àbí kí ló dé gan sef tí gbogbo ẹ̀ kàn wá ń le sí lójoojúmọ́. àbúrò rẹ̀ wo làwa kọ sí gbẹ̀dú báyìí. Elédùmarè, ìgbéyàwó ọdún 10 sí ọdún 11 láìsọmọ. Èmi ti rò pé Ọlọ́run ò gbàgbé mi ni. Ìdí nìyẹn tí ò jẹ́ kó pẹ́ jù kó tó tarí Àdùnní sọ́dọ̀ wa, kó tó fi Àdùnní ta wá lọ́rẹ, láì mọ̀ wípé ibi tó fojú jọ oore òun làdùnní. Àṣé Ọlọ́run fẹ́ fi Àdùnní báyé mi jẹ́ pátápátá ni. Tí màmí ò bá rí Àdùnní nínú igbó kán gbé wá fún wa, tó jẹ́ pé ṣe la ṣe ń gbàdúrà láti ìgbà yẹn títí dìsìn pé k'Ọlọ́run fún wa lọ́mọ tiwa. Ẹ dákun, ṣé yẹn gan-an kò wá bẹ́tà? Ṣé yẹn wá bẹ́tà ju gbogbo wa láti dààmú tèmi àti ìyàwó mi wá ń fèsì lọ́wọ́ yìí nítorí pé a fẹ́ bímọ? Ṣèbí wọ́n ní orí ọmọ ló ń pọmọ wáyé ni. Kí ló wá dé títí Àdùnní fi yàtọ̀? Orí Àdùnní ò wá pé ọmọ wáyé mọ́. Wàhálà àti ìdààmú lórí Àdùnní ń gbé wálé fún wa. Àti wípé irú abíagbà wo náà ló là díẹ̀ tọmọ jáde láti díẹ̀ tẹ́jẹ̀tẹ́jẹ̀ tó sì gbé ọmọ tí ò tí ju oṣù bíi 2-3 tó sì lọ jù sínú igbó. Àti wípé kí ló lè fà á? Kí ni reason tó ṣe dánrú ẹ̀ wò? Ó ga o, ọ̀rọ̀ ayé ṣá, ibi tẹ́lẹ̀kùn ti ń sunkún ó ní aláyọ̀ tí ń yọ̀. Tí Àdùnní bá ṣe bẹ́ẹ̀ tó kú tó fayé lẹ̀, kí ló máa ṣẹlẹ̀ sí mi àti ìyàwó mi? À á padà ṣẹ̀ṣẹ̀ àárọ̀. Ìwọ Ọlọ́run, kí la ṣe fún ẹ gan-an tó dáríjì wá? Bó wá ni òun náà wá ń kọ́ báyìí? ọmọ tí bínú ń lọ tiẹ̀. Ọ̀rọ̀ rẹ̀ kúkú yé mi. Mọ́mọ́ tí ń rò lọ́kàn, èèyàn 20 ọdún a sì mọ jóni lọ́wọ́ fẹ́lifẹ́li. ọ̀rọ̀ ọmọ náà mo sì ṣe o, kọ́ lọ́mọ jẹ́ ń jẹ̀bi. èmi náà kú mọ̀ pé bí ó ṣe rí rè. Kì í ṣẹjọ́ rẹ̀, n tó yẹ kó o ṣe náà ló ṣeun. Ọkàn jẹ́ pé n tó ṣe tó dùn èmi tí ń fara mọ́ òun lówó tó ń gbà lọ́wọ́ wọn lóṣooṣù, òun àti ìyàwó rẹ̀ látìgbà tó ti gbọ́mọ fún wọn. Bí ìgbà tó bá ta ọmọ fún wọn nù, èyí ò nìkan náà mo lè bú ọ sí. èmi náà ò ní pé fowó mọ́ o. Ọ̀dà Ọlọ́run kọ́ àmọ́ sí i. Ńgbọ́ bá dìrọ̀lẹ́ bọ́ bá dé Ìbàdàn bára rẹ̀ bá balẹ̀ dáadáa, èmi náà ó pè lórí fóònù kó tiẹ̀ sì kọ́kọ́ délé náà. Báwo wá ni ọkọ ẹ̀ ń kọ́? Kò sí around, ó lọ sọ́dọ̀ mọ́mì ẹ̀ nítorí Àdùnní. Báwo ni mo ṣe fẹ́ ṣàlàyé gbogbo ọ̀rọ̀ yìí fún Rọ́mọkẹ́? Tí Rọ́mọkẹ́ bá gbọ́, á kàn fi ẹkún, á kàn fi para ìdànù ni. Ọmọ kan ṣoṣo tọ́lọ́run fi ta wá lọ́rẹ lọ́nà àrà lọ́nà ìyanu, tá a ti rò wípé kò sí ẹnikẹ́ni tó lè wá bá wa lọ́jọ́ ọ̀la, tó lè wá claim ọmọ yìí lọ́wọ́ wa. Now babaláwo ní àfi ká wá ìyá tó dẹ̀jẹ̀ lọ́mọ lórí, òun lọ̀nà àbáyọ. Òun nìkan ni ẹ̀mí ọmọ náà lè fi là. Wọ́n dẹ̀ tún ní ìyá ọmọ náà ò lè gbọ́pá kò lè gbọ́po mọ́ látìgbà tó ti ju Àdùnní sínú igbó, àyàfi tí òun àti Àdùnní bá tún fojú kanra tó tún jọ ń gbé pọ̀. Ká tiẹ̀ wá gbà pé a padà rí ìyá Àdùnní. Ẹ jọ̀ọ́, kí ló fẹ́ ṣẹlẹ̀ sádùnní? Dájúdájú ó máa gba Àdùnní lọ́wọ́ wa, á dẹ̀ máa gbé lọ. Náà ẹ sọ fún mi, kí wá lèrè wa? Kí lèrè wa lórí Àdùnní láti ọdún yìí tá a ti ń tọ̀ bọ̀ pẹ̀lú ìfẹ́ àti ayọ̀ àti ìdùnnú? Kí ló dé tó jẹ́ pé gbogbo ìgbà ló máa ń da ìbí lé mi lórí?
ṣé mi náà wá mọ̀ pé bó ṣe máa rí nìyẹn ni? Mọ́mì, ẹ mọ̀ pé bó ṣe máa rí nìyẹn. Because ìgbà tẹ́ délé lọ́jọ́ yẹn, ẹ̀yin gan lẹ fẹ́nu ara yín sọ. Ẹni pásítọ̀ kan sọ fún yín pé ọmọ yín ò gbọ́dọ̀ ṣẹ́yún. And ìgbà tí mo padà lóyún, ta ló fún mi lóògùn tí mo fi ṣẹ́yún? So èmi ló wá ń dẹ̀bi lé lórí báyìí. Ṣé nítorí ẹ̀ ló ṣe wá wálé mọ́? Bẹ́ẹ̀ ni mọ́mì. Because anytime tí bá rántí wípé ẹ̀yin lẹ ṣokùnfà bí mi ò ṣe lóyún nílé ọkọ, ó máa ń bà mí lọ́kàn jẹ́ gan. Ẹ̀rí ọkàn dẹ̀ máa ń jẹ mí torí wípé ọkọ mi ò mọ̀. Kò mọ ìdí tí mi ò fi lè lóyún. And ọmọ kan ṣoṣo tí ìyá ọkọ mi tún gbé fún mi, òun ló tún wà lórí sick bed yẹn tí kò lè sọ̀rọ̀ mọ́. Pẹ̀lú ọkọ mi, torí tiẹ̀ náà ni mo ṣe nǹkan tí mo ṣe. Nígbà tí ọmọ kan ṣoṣo tí mo bí tó yẹ kó kọjú sí ẹ̀kọ́ ẹ̀, ọmọ tí mo fẹ́ rán lọ sílùú òyìnbó lọ kàwé, tó wá dé lọ́jọ́ kan tó lóun lóyún, ó bà mí lọ́kàn jẹ́ gan-an. And lóòótọ́ ìránṣẹ́ náà ti jíṣẹ́ fún mi lórí ìwọ àti ọ̀rọ̀ oyún. Ṣùgbọ́n mo nígbàgbọ́ wípé nǹkan tó ṣẹlẹ̀ sí mi ó lè má ṣẹlẹ̀ sí òun. Èmi bímọ ẹyọ kan, kò mí pé wọn náà máa bímọ ẹyọ kan. Ìdí nìyẹn tí mo ṣe nǹkan tí mo ṣe. Má bínú ọkọ mi, má jẹ́ ká sọ gbàgbọ́ nù. Ọlọ́run á gbàdúrà wa láìpẹ́. Ìgbàgbọ́ wo? Ìgbàgbọ́ tó ti sọnù tipẹ́tipẹ́. Àdùnní náà wá ń kọ́ báyìí. Ó wà nù yàrá ẹ̀, ó ń sùn. Ṣé mo lè lọ wò nú ilé? Ẹ lè lọ wò nú ilé. Nígbà míì, a máa ń ṣe àwọn nǹkan kan nígbà ìmọ̀. But in my own case, kò kí ń ṣe ìgbà ìmọ̀ rárá. Because tó bá fi jíjà tèmi nígbà yẹn, kò wù mí kí n ṣẹ́ oyún yẹn torí ẹni tó fún mi lóyún gan kò sọ wípé òun ò gba oyún. And bóyá sìn tó bá yẹ kí mo fi oyún yẹn sílẹ̀ ni, bóyá mi ò bá ti bí ọmọ tó 2 sí 3. Bọ̀ màmí tó yẹ kó gbà mí nímọ̀ràn kí n má ṣẹ́yún, wọ́n fẹ́ lè fi àdá gé orí mi dànù torí pé mo lóyún. Bọ̀ nísìnyí, láti bí ọdún 10 sí ọdún 11 tí mo ti wà nílé ọkọ, mi ò gbọ́ pá, mi ò gbọ́ po. Bẹ́ẹ̀ ọkọ mi ò gbọ́dọ̀ mọ̀. Pẹ̀lú ọkọ mi, Ọlọ́run á fún ẹ lálàáfíà. Ìdùnnú ló jẹ́ nínú ilé yìí. Ọlọ́run ò wá ní ṣe ẹ́ níbànújẹ́ ní orúkọ Jésù. Ṣé o ti jẹun? Yorùbá ní ìgbọràn ó sàn ju ẹbọ rúrú lọ. Mo fi ọwọ́ ara mi ṣera mi. Mo sọ ọmọ mi di àgàn nílé ọkọ torí mo ṣe tí kunkun sí ọ̀rọ̀ Olúwa. Ibi ìbànújẹ́.